géńdé mẹ́rin fipá bá ọmọ ọdún méjìdínlógún láṣepọ̀ lọ́gìjò. Tí wọ́n bá ń gbàdúrà pé kọ́lọ́run má jẹ́ ká ṣi ọkọ̀ wọ̀, àfi kéèyàn tètè máa ṣàmì lásìkò yìí. Ọ̀dọ́bìnrin ọmọ ọdún méjìdínlógún kan kò mọ̀ pé ọ̀kadà àwọn olubi ẹ̀dá ló gbé òun láàárọ̀ ọjọ́ ìṣẹ́gun túsìdeè ọ̀sẹ̀ yìí nílùú ògìjò. Níṣe ni wọ́n gbé ọmọ ọlọ́mọ náà lọ síbòmíì làwọn géńdé mẹ́rin bá fipá bá a láṣepọ̀ gẹ́gẹ́ bí àlàyé tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ṣe fàlàròyé nínú àtẹ̀jáde rẹ̀. SP Abímbọ́lá Oyèyẹmí sọ lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ kejì ìṣẹ̀lẹ̀ náà pé ọmọbìnrin tí wọ́n forúkọ bò láṣìírí ọ̀hún ló mú ẹjọ́ àwọn afurasí ọ̀daràn náà lọ sí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó wà nílùú ògìjò lágbègbè ìjẹ̀bú nípínlẹ̀ ògùn. Ó ṣàlàyé pé ilẹ̀ ti mọ́ dáadáa ní nǹkan bí aago 8 kọjá ìṣẹ́jú díẹ̀ lòún dá Emmanuel Thompson dúró gẹ́gẹ́ bí ọlọ́kadà tó ń gbèrò pé kó gbé òun láti àdúgbò MRI lọ ibùdókọ̀ ògìjò, ṣùgbọ́n báwọn ṣe rìn síwájú díẹ̀ ló tún dúró láti gbé èrò míì géńdé kan mọ́ òun. Ó lójijì lòún rí tí ọlọ́kadà náà yí àbìrí kúrò lọ́nà táwọn ń tọ̀ ló bá mórílé ibì kan tóun ò mọ̀, àti pé bóun ṣe fẹ́ pariwo pé ibo wá ni wọ́n mórílé yìí níṣe lọkùnrin tó jókòó sẹ́yìn òun kìlọ̀ fóun pé kóun yá agbẹ́nu dákẹ́ tóun ò bá fẹ́ fikú ṣèfàjẹ. Ó lẹ́rù ba òun lòun bá dákẹ́ tóun fọkàn gbàdúrà pé kọ́lọ́run yọ òun. Ọmọbìnrin náà ní wọ́n gbé òun wọ ilé kan tó wà ní kọ̀rọ̀, wọ́n mú òun wọ yàrá, àṣé àwọn géńdé méjì míì tí ń dúró dè wọ́n ni wọ́n bá fipá bá òun láṣepọ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí tó tọ́ọ̀nù lórí òun. Nígbà tó yá lòun bẹ̀rẹ̀ sí bẹ̀ wọ́n kí wọ́n má fi ìbásùn túláàsì gbẹ̀mí òun, ṣùgbọ́n níṣe ni wọ́n halẹ̀ mọ́ òun pé òun ò gbọ́dọ̀ sọ fẹ́nìkan tóun ò bá fẹ́ kú. Ìgbà tó sì yá tí wọ́n ṣe tán ni wọ́n fi òun sílẹ̀. Bí DPO tẹ̀sán náà ṣe gbọ́rọ̀ yìí, ó pàṣẹ fáwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ pé kí wọ́n lọ ṣiṣẹ́ wọn bí iṣẹ́ níbi tọmọbìnrin náà júwe pé ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀. Èyí ló sì jẹ́ kí wọ́n rí méjì lára àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá yìí mú. Ọwọ́ ba Emmanuel Thompson àti Joshua Godwin, ṣùgbọ́n àwọn méjì yòókù sá lọ. Lágọ̀ọ́ ọlọ́pàá, àwọn afurasí méjèèjì jẹ́wọ́ pé nítòdodo àwọn fipá bá ọmọ náà láṣepọ̀, àwọn mẹ́rẹ̀ẹ̀rin làwọn sì ṣe kinní náà. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn CP Lánrè Bankole ti pàṣẹ pé káwọn ọ̀tẹlẹ̀múyẹ́ bẹ̀rẹ̀ ìwádìí tó lọ́ọ̀rìn lórí ìṣẹ̀lẹ̀ yìí kí wọ́n sì wá àwọn méjì yòókù láwárí. Ó ní ilé-ẹjọ́ ni gbogbo wọn máa parí ọ̀rọ̀ wọn sí láìpẹ́. Faith Adébọlá ló ń ròyìn fún tẹlifíṣàn Aláròyé online.